mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lójúmọ́ àwòrán ti Kingston Media TV, your best online television. Akínsọlá Nurudeen Adékúnlé lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí Mátàgbàmọ́lẹ̀ 1. Ìlú Ìlàjú la wà. Wọ́n sì ní ìlú yìí wà kó má ní olórí. Ilé tí mo kọ̀yìn sí ní ààfin kábíyèsí onídò ti ìlú Ìdó. Kábíyèsí wa ibẹ̀ níbi tí a wà yìí. A wá yọjú sí kábíyèsí láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ọ̀rọ̀ Ìlàjú Gàrí Factory. Tá bá ti ṣèyí tán a tún bi kábíyèsí léèrè ọ̀rọ̀ nípa ipò tí ètò ààbò gbogbo ọmọ kóòtù òjíire tó wà. Ṣé gbogbo wa là ń sọ wípé pẹ̀lú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá àwọn ọba aládé wọn mọ̀ sọ̀rọ̀ wọn ò wí nǹkan kan. Gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko lódò lẹ́yìn odi ló ń pariwo pé kí làwọn ọba ń ṣe tí wọn ò sọ̀rọ̀. A ti wà láàfin onídò tìlú Ìdó, a fi ọ̀rọ̀ wá bàbá lẹ́nu wò. Wọ́n ti gbà wá lálejò, a wọlé sí ààfin láti lọ bá kábíyèsí. Ẹ máa bá wa ká lọ. Èyí ni ààfin onídò ti ìlú Ìdó, kábíyèsí ọba Láyélúwà. Ilé kábíyèsí níbi tí ikọ̀ Kingston Media TV tí a wọ̀ yìí. Wọ́n ní bàbá péré akọni àfidà lálẹ́ gàràgà. Pẹ̀lú gbogbo àwọn àwòrán tí ẹ rí ẹ ti mọ̀ pé ilé ọba ibẹ̀ níbi tí a wà yìí. A ń lọ káàkiri àyíká inú ọgbà kábíyèsí ọba onídò ti ìlú Ìdó. Kábíyèsí ti gbà wá lálejò, àwa náà sì ti dé ní ràbájì gan. Kábíyèsí o. Ṣé láfíà ni o? Kábíyèsí. Ẹ̀gbọ́n ẹ̀tọ́. Àṣẹ. Àdúrà yẹn gbà. Àṣẹ. Nǹkan kan ò ní ṣe yín. Àṣẹ. Ẹ̀dínlẹ̀. Kábíyèsí. Ẹ má bọ̀. Ẹ ṣeun. Ẹ ṣe ẹ̀kọ́ àlejò àṣà. Ìpẹ́. Ṣàlàfíà làbá yín. Ìpẹ́. Àwọn olórí ńkọ́. Dáadáa la wà. Ẹ kú tọ́jú ilé. Ẹ ṣeun. Ẹ kú tọ́jú ìlú. Ìpẹ́. Ẹ pè fún wa. Ẹ ṣeun. Ẹ ṣe fún ìgbàláyé ilé tí ẹ fún wa. Ẹ dúpẹ́. Iléeṣẹ́ Kingston Media TV online television oníbi tí àwa ti wá. Gẹ́gẹ́ bí orúkọ tí mo fi ránṣẹ́ sà, orúkọ mi ni Akínsọlá Nurudeen Adékúnlé. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí Mátàgbàmọ́lẹ̀ lórí rédíò nínú iṣẹ́ fíìmù àti ká máa gbé ohùn sí afẹ́fẹ́. Ohun tí àtòrí ẹ̀wà rí èmi nìkan kọ́ ni mo wá. Àwọn Ìdó Ìbàdàn Cooperative Society Limited, àwọn ọmọ ẹgbẹ́ wọn, àwọn adarí ẹgbẹ́ yẹn, wọ́n ṣojú ẹgbẹ́ àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́. àwọn aṣojú àgbẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́. Torí pé bàtí à ń fi ọ̀rọ̀ jómi tó rọrùn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yín àti ipa tẹ́yìn gangan kó nínú ìgbékalẹ̀ Ìlàjú Gàrí Factory pẹ̀lú bàbá wa olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bàbá dáadáa. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀. Kódà ètò tí mò ń ṣe lórí rédíò 91.5 FM Star FM mo ti dárúkọ yín bẹ̀ mo sì sọ akitiyan eléyìí tẹ́ ẹ ṣe lórí Ìlàjú Gàrí Factory. Owó níná la fẹ́ sọ ni àbí àìjẹ́ kí wọ́n tú gbogbo ẹ̀rọ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ láti sọ lórí rédíò. Wíwá tí mo wá yìí àwọn ìgbìmọ̀ yìí wọ́n wà níbi tí wọ́n jókòó sí kan ẹ tó ní kí wọ́n lọ pè wá pé kí n wọlé wá. Yóò wù mí kó jẹ́ pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí mo fẹ́ ṣe fún yín lórí Ìlàjú Gàrí Factory kó jẹ́ pé pẹ̀lú àwọn bàbá yìí
ni lájọ jókòó tí ẹ ṣe kábíyèsí ẹ wá ní bínú ní kété tá a bá béèrè lórí ọ̀rọ̀ Ìlàjú Gàrí Factory tán a fẹ́ mẹ́nu bà ipò tí ètò ààbò wa tó wà níjọba ìbílẹ̀ Ìdó àti ní gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè lápapọ̀ èyí ni tí ó gbé wa dé ibi lọ́jọ́ tèmi kábíyèsí ẹ ṣé ẹ kú ìgbàlejò wa adúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú àṣẹ adúpẹ́ fún Ọlọ́run gbogbo bí dáwà tí ń lọ ẹ máa lọ ẹ máa bọ̀ nǹkan kan ò ní ṣe yín ẹ láṣeyọrí iléeṣẹ́ yín ò ní jóná Nàìjíríà ò ní bàjẹ́ Ọ̀yọ́ State ò ní bàjẹ́ àtúwàsíkò dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pẹ̀lú ìjọba gọ́vnà wa ti Ọ̀yọ́ State tí bàbá wa ẹnjìnìà Olúṣèyí Mákindé tí wọ́n ń darí ẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ nǹkan kan ò ní ṣe wọ́n ẹ̀mí wọn ó gùn adúpẹ́ pé wọ́n rántí ẹ̀ńtọ́jẹmọ́ Ìdó Ìbàdàn Gàrí Processing Center so bẹ́ẹ̀ náà látọ́ ń dúpẹ́ lọ́wọ́ wọn lórí ojú ọ̀nà tí wọ́n bá wa ṣe gbogbo nǹkan dáadáa tí wọ́n ń ṣe dáadáa náà yìí làwọn náà fi yọrí iṣẹ́ wọn wọn àti ní kúsọ́nà bíi ṣe láwùlọ aláàkọ́ àtàyè sẹ́lù alánàbí sallallahu alaihi wasallam so kánà bá àwọn bàbá níbi tí wọ́n lọ́wọ́ àbọ̀ àsódà tí wọ́n ti ṣe tán padà bá bọ̀ wá bá mi ní. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lójú móhùnmáwòrán ti Kingston Media TV your best online television níbi tí a ti máa ń fún yín ní àwọn oríṣiríṣi ètò àwọn ètò kàǹkàkàǹkà àwọn tó ń lọ nílẹ̀ Kóòtù Òjìrè tí ẹ bá gbàgbé ní nǹkan bí oṣù bíi 5 sẹ́yìn ní ikọ̀ Movistar TV àti Kingston Media TV lagúnlẹ̀ sí ibìkan tí wọ́n pè ní Ìlàjú Ẹlẹ́rẹ̀ níjọba ìbílẹ̀ ti Ìdó nílùú Ìbàdàn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè ti Nàìjíríà níbi tí a ti gbé ètò àgbẹ̀lọba tá a ti gbé dé ìlú Ìlàjú ibẹ̀ láti ṣe àfihàn iléeṣẹ́ kan tí wọ́n ti ń po gàrí pọ̀ ní nǹkan bí ọdún 1970-72 pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹgbẹ́ Ìdó Ìbàdàn Cooperative Society Limited àti ògúnnágbòǹgbò olóṣèlú tí orúkọ rẹ̀ tó lápẹ́já lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ iléeṣẹ́ yìí la ṣe àfihàn rẹ̀ wípé ó dẹnu kọlẹ̀ ibi tí a wà tí ẹ̀ ń wò yìí ààfin kábíyèsí Onídò ti ìlú Ìdó bàbá wa àgbàlagbà ọba Aláyélúwà kò ní gbẹnu mi láti dárúkọ kábíyèsí fúnra kábíyèsí ni wọ́n dá orúkọ ara wọn mi ò dá wá mo wà ń bí pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ń tukọ̀ Ìdó Ìbàdàn Cooperative Society Limited lájọ wà ń bí nígbà tí à ń rí igbákejì alága bàbá wa Alhaji Abdulrahman Oníkẹ́dé nígbà tá à ń rí akọ̀wé àgbà fún Ìdó Cooperative Society Limited bàbá wa Alhaji Isiaq Agboola nígbà tí à ń rí bàbá wa tí àwọn jẹ́ akápò fún Ìdó Ìbàdàn Cooperative Society Limited bàbá wa Alhaji Nurudeen Rabiu Ọlárẹ̀wájú pẹ̀lú àwọn bàbá mi tá a bá lọ́dọ̀ kábíyèsí tí wọ́n wà lórí ìjókòó ni mo fi ń kí gbogbo ẹ̀yin ọmọ Kóòtù Òjìrè nílé lóko lódò àti lẹ́yìn odi mo fi àǹfààní náà kí bàbá wa dáadáa èèyàn ní mú ní mọ̀yàn wọ́n ní ọmọ àlè èèyàn á ṣe èrè nígbà tó mò ń dèlú kò tẹ́ni tó ń dèlú mọ̀ bàbá tó fi ìlú òyìnbó ṣe bùjókòó ní Atlanta Georgia nílùú Amẹ́ríkà bàbá wa Charles Adégúnwà àwọn ni wọ́n ṣokùnfà wa tá a fi mọ gbogbo àwọn tí wọ́n jókòó yìí àti wọ́n wà láàfin bàbá kábíyèsí Onídò tìlú Ìdó lórí ọ̀rọ̀ Ìlàjú Gàrí Factory ṣùgbọ́n ká tó lọ sórí ọ̀rọ̀ Ìlàjú Gàrí Factory ẹ jẹ́ kí kábíyèsí kí wọ́n kí gbogbo ọmọ Kóòtù Òjìrè káàkiri àgbáláyé kábíyèsí ẹ bá mi kí gbogbo àwọn ọmọ Kóòtù Òjìrè àwọn ọmọ yín wò yí báyìí. adúgbò fún Ọlọ́run Olúwa ṣeun ilé Oòduà ò ní bàjẹ́ o àṣẹ Nàìjíríà lápapọ̀ ò ní bàjẹ́ o àmín o Ọ̀yọ́ State ó máa gbòòrò sí i àṣẹ gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ State náà àní dèrò ẹ̀yìn àṣẹ ogun ò ní jà wá o àṣẹ ogun ò ní jà wá o àṣẹ
ogun ò ní jà wá o láhùláwàlá buwata mo kí gbogbo ẹ̀yin ìgbìmọ̀ Ìbàdàn Ìdó Ìbàdàn Cooperative Society Limited mo kí gbogbo wa pátá àti alága àti igbákejì àti igbákẹta àti tẹ́tọ́rà àti gbogbo ẹ̀yin àgbààgbà baálẹ̀ ọmọ Asádì Ògún pàtàkì mo kí gbogbo yín o nǹkan yóò ní bàjẹ́ o a láṣeyọrí o iléeṣẹ́ tí yín náà ọ̀gá Kingston Media TV sir iléeṣẹ́ amóhùnmáwòrán yóò ní bàjẹ́ yóò máa gbòòrò sí ilẹ̀ òní yọ̀ yìí. Orúkọ mi ni Ọba Múrítàlá Gbọ́lágadé Babalọ́lá onídùú ti ilẹ̀ Èdó ní àpapọ̀ ọpẹ́ ní fọ́lọ́run nínú ẹni tí ó lè mọ̀ fọwọ́ sọ̀yà pé òun rọpẹ́ dúró ní òun ni mí òun ni mo jẹ́ gbogbo àwọn bàbá tí à ń dárúkọ yìí ẹ̀gbọ́n wa bàbá wa ni wọ́n tí gbogbo àìtìjọ ń bẹ láti ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ti gbé iléeṣẹ́ gàrí yìí wá sí bíbá iléeṣẹ́ gàrí yìí ìtàn ráńpẹ́ tó mú wá kùsùbà sí ní máa sọ nítorí pé ìdùnnú lọ́jà sí fún wa lónìí ní òjì à máa sọ ọlọ́mọ ń dá nǹkan kan dúró nítorí nǹkan kan ní ẹnìkan gbogbo àtàbà lè rántí ìgbà tí bàbá wa Awólọ́wọ̀ gbé iléeṣẹ́ ìwádìí ìwé ilé ni ẹni káwọn àgbẹ̀ máa gba àwọn àgbẹ̀ ní àwọn olùgbàwé ilé àwọn ọ̀rá fàánì ìjọba kankan jẹ bàbá Awólọ́wọ̀ dẹ́ ń sọ níjọ́ náà pé pẹ̀lú ògùn Ọlọ́run àǹfààní ìjọba wà tẹ́ ẹ máa jẹ ẹ lọ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn àgbẹ̀ ní àwọn ń gègé àwọn àgùntàn àwọn ní ń jẹ̀gẹ́ àwọn tí wọ́n bá gbé ní ẹ̀dá bá jẹ́ ìtàn àwọn bàjẹ́ mẹ́ta yòókù àgùntàn làwọn ò bí wọ́n máa gbé gbàdo àwọn ẹdí àwọn ní ń jẹ́ ìsinmi wúlò kankan àwọn náà ń bẹ lóko bí ẹni tí ò sì ẹ̀sìn rárá ni ẹlòmíì nínú àwọn ẹ̀wù kan tó bá ti rà lọ́dún tó dọdún tí ń bò tó rà mí ẹlòmíì nínú àwọn tẹ́ ń wé àwọn ti lé lọ́gọ́rùn-ún ọdún síbẹ̀síbẹ̀ àwọn tó ń roko báyìí ọwọ́ àwọn kí làwọn jẹ Awólọ́wọ̀ bá ní tọ́wọ́ mẹ́nu pé ẹ̀mọ́ wọ̀rí ẹ lọ wá ilẹ̀ tí a lè kọ́ ilé iṣẹ́ kan sí tó jẹ́ pé ẹ sì fún wa nílẹ̀ láti máa gbé ẹ̀gẹ́ ẹ̀yin àgbẹ̀tẹ̀ ń gbé ẹ̀gẹ́ kálukú yóò máa ru ẹ̀gẹ́ wá sí ilé iṣẹ́ wọn fúnra ilé iṣẹ́ ni wọ́n máa bá yé lọ ni wọ́n máa yán ni wọ́n máa bàbá ìsáàpù gbogbo ẹ̀ kalẹ̀ pé bí gbàgbé òṣèlú èdè fọwọ́ kankan nínú oko gan mọ́ kódà fúnra mọ́sìnì ni wọ́n máa gbé ẹ̀gẹ́ fún àwọn mọ́sìnì ní òroko mọ́sìnì ní òwúlẹ̀ ní ọkọ̀ bè ní ẹ bá hó bàbá Awólọ́wọ̀ sì jẹ́ bàbá kan tó jẹ́ pé tí wọ́n bá ti sọ̀rọ̀ àṣẹ ti kò látọ̀dọ̀ Ọlọ́run ni kún fún àyàkùtọ̀ Ọlọ́run ni wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run gan wọ́n àlẹ́ sí nǹkan kan àti ti rí adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run jẹ́ ọkọ̀ wọlé apá nǹkan wọn tí wọ́n ní ojoojúmọ́ nílùú làjọ àbò ò lè gbàgbé wọn Ọlọ́run wọlé apá àlímọ́ da ọkọ̀ bàbá lójúmọ́ kan gbogbo ibi tó bá ti ń wà ilẹ̀ rí ni kọ́ máa jẹ́ fún mi. gbogbo àyè àwọn náà kéré gbogbo 1973 tí bàbá Awólọ́wọ̀ gbé iléeṣẹ́ ìwádìí èmi ti níyàwó mo ti bímọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àwàdà lápè gíragíragíragíra bàbá Awólọ́wọ̀ lọ́la ọ̀nà débi àwọ̀ ẹ̀ nílùú làgbì ọ̀nà òdebí tẹ́lẹ̀ ẹnikẹ́ni tí ó bá lọ gbòòrò Ìbàdàn á gbéra láti bí ẹrìnsẹ̀ lọ Bátàkì Bátàkì ni wọ́n ti lọ wọkọ̀ ọ̀nà dé Bátàkì látọ̀nà àkùfò ọ̀nà àkù lọ́wọ́lé tó gbóòrí ìgbèríko tí mẹ́rin àárín ẹjọ́ ìwọ́n náà bàdẹ̀ ni ó lọ Bátàkì ní òrìṣẹ́ lọ ẹjọ́ bá ti pọ́n náà Abẹ́òkúta ní ó lọ Olókè Méjì ní òrìṣẹ́ lọ kẹ́ẹ̀ tó lè wọkọ̀ àwọn ará Èrúwà wọ́n òrìṣẹ́ ní Gbóọ̀rà wọ́n tó wọkọ̀ náà Abẹ́òkúta nígbà náà lọ́hùn eré ni àwàdà ni ṣe bí bàbá wa Awólọ́wọ̀ rìn ṣẹ̀ wá bí ó sì pàṣẹ pé kí wọ́n la ọ̀nà wá bí wọ́n dẹ̀ béèrè ilé wọ́n fi lè hàn wọ́n débi odò Ògùn wọ́n dẹ̀ àárẹ̀ ni wọ́n dẹ̀ kọ́ iléeṣẹ́ wọn iléeṣẹ́ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ eré ni àwàdà ni òṣìṣẹ́ tí wọ́n á bí iṣẹ́ wọn á ṣiṣẹ́ lójúmọ́ àtò 100 kan àbọ̀. 100 kan àbọ̀. ọmọ àsẹ́yìn wá bí. 100 kan 1500. ẹ̀rọ bíi 150. ngbọ ya ni lọ bí 280 èèyàn. ara wọn lè mí yìí. bí ilé iṣẹ́ ṣe ń lò kéésì lè rún pọ̀ sí i torí pé nígbà náà bẹ́ẹ̀ bá gbé ẹ̀gẹ́ wá bẹ̀ láàárọ̀ báyìí tírélà kàsáfà kan ní ilé iṣẹ́ yẹn ó lò di alẹ́
yóò tún lò kan látàlẹ́ dọ̀la yóò tún lò kan látọ̀la dọ̀túnla Sunday nìkan la àti ṣiṣẹ́ tí wàá fi tún environment ilé iṣẹ́ sí. tírélà pàtí méjì lùdúmọ̀ kan 24 hours ní ilé iṣẹ́ yẹn fi ń ṣiṣẹ́ tí ò kì í dákẹ́. mo rò pé gbà tó di 1980 gẹ́gẹ́ bí àṣẹ tọ̀dọ̀ Ọlọ́run ilé iṣẹ́ yẹn lọlẹ̀ láti 1980 ìpẹ́ nìkan kò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́. bàbá Ṣèyídú Àgbájé wá rẹ́ǹtì ẹ̀ rí Ṣèyídú Àgbájé wọ́n wá rẹ́ǹtì ilé iṣẹ́ yẹn rí tí wọ́n lò náà ṣe gàrí ń bẹ̀ nígbà tó dé pé wọ́n fẹ́ máa kílèmù ẹ̀ pé dúkìá bàbá àwọn ni gbogbo wa ládùúgbò ládìdí pé dúkìá ara yín kọ́ o níjọ́ kìíní àdìdáwó lọ́wọ́ ó ṣe ilé iṣẹ́ yìí bàbá ní ilé Costa ló kó bàbá Sùmọ́nù ò ní sórí ibú bàbá lọ sọ níjọ́ náà ìgbésẹ̀ kò ní dọjọ́ iwájú kíjọba sọ pé àná ní ilé iṣẹ́ ìmọ̀ wa lọ́wọ́ ọpẹ́lọpẹ́ ohun ẹ̀ tọ́jà ìlọ ẹnu bàbá Sùmọ́nù Fálétí ìní Awólọ́wọ̀ fi ní rárá o ẹjẹ́ á dá ẹgbẹ́ lẹ̀ kẹ́ ẹ sara yín jọ ẹ̀yin lẹ́ẹ̀ máa jẹ́ orúkọ ẹgbẹ́ wọn ẹ fi lẹ́ẹ̀lẹ̀ ẹ máa jẹ́ Ìdó Ìbàdàn farmer purpose níbẹ̀ ni wọ́n ti ń ṣe gàrí jáde nígbà yẹn tẹ́ ń pé gàrí olóyọ̀ ó ti lánà tẹ́lẹ̀ àpẹẹrẹ ní ṣúgà ṣe tẹ́lẹ̀ iléeṣẹ́ gàrí mi kò pé méjì nílẹ̀ Káàárọ̀ Oòjíire ìbíbà ẹni wọ́n kó gàrí lọ Mẹ́kà wọ́n gbé gàrí tó lọ sí Amẹ́ríkà láti iléeṣẹ́ gàrí torí ti ń jáde ń bẹ̀ kọjá díẹ̀ eré ní àwàdà ní gbòdì 1980 tí iléeṣẹ́ yìí ò ṣiṣẹ́ mọ́ èmi Múrítàlá Babalọ́lá nígbà yẹn Sẹ́ríkí Kára ni gbogbo yẹn mọ̀ mí sí èmi ni mo wálé látẹ̀kọ́ wá bá àwọn bàbá mi nílàjọ àwọn bàbá wa Sàláwù Ọ̀dẹ́jọbí àwọn Kàsálí ọmọ Ògún Ẹlú àmì ni mo wá sọ́dọ̀ wọn tí mo wá sọ fún wọn wípé kí wọn ó jẹ́ kí á wá ọdẹ sí iléeṣẹ́ gàrí wọn bàbá wa kàn gbé àbáyẹ ní bàbá ẹlẹ́ja kọ́lọ́wọ́n bá mi délẹ̀ fún àwọn náà ti kú bàbá yẹn wọ́n lè lò ní mo lè máa san lóṣooṣù fáwọn ọdẹ tí wọ́n máa ṣe mo ní máa ṣe gbèrò mẹ́wàá lóṣooṣù 1984 ni mo ti bẹ̀rẹ̀ sí ní san owó ọdẹ sí iléeṣẹ́ wọn pé yìí nǹkan kan wà gbọ́dọ̀ sọnù nínú iléeṣẹ́ wọn yìí nǹkan kan ò sì sọnù ń bẹ̀ títí àwọn ẹgbẹ́ ó ti sú kálukú ti lọ nígbà tó ń ṣe sà lẹ́nu bí ọdún márùn kan yìí làwọn ẹgbẹ́ tó dìde padà àwọn ọmọ awára wa kan àwa àrọmọdọ́mọ àwa mẹ́bí ilé sẹ́wọ̀n torí pé Rasidi Ládọjà ń gbọ́ wá ń jọba ọwọ́ bẹ́ẹ̀ ó sì wọ̀nà tó lè ṣe níbi Ọlọ́run náà dé ó try kò lè rí yanjú ọ̀gá wa Adébáyọ̀ làwọn akálà òun náà ń gbé òde bẹ́ẹ̀ òun náà gbìyànjú tó lè ṣe ẹni Ọlọ́run bá rán ní ó ṣe nǹkan ìgbà tí ọ̀gá wa Ajímọ̀bí débẹ̀ Ọlọ́run ọ̀kadà rà pé kí wọ́n fojú kan ilé sẹ́wọ̀n ọdún mẹ́jọ bí ti wú ọmọ àwọn náà níbi ẹ̀sùn oore sí gbogbo oore tí wọ́n ṣe náà nǹkan rẹ̀ ní àdégbàgbé Ajímọ̀bí ọlọ́mọdé nǹkan tí wọ́n náà bàjẹ́ nígbà tí ọ̀gá wa ẹnjìnìà Ṣèyí Olúṣèyí ọmọ Mákindé tó dé yìí àwọn bàbá wa wá dìde àwọn bàbá wa náà wọ́n jókòó ìtàn jẹ́ board of trustee fún ilé sẹ́wọ̀n wọ́n wá dìde ńlẹ̀ ebi lẹ́nu ìlàjú nìkan láàpilẹ̀ láàpalẹ̀ wa iléeṣẹ́ gàrí àti ilẹ̀ láti gbègbè àtàwọ̀ táyà bá gbàgbé lẹ́nu wàtájúmọ̀ bí dé ìlú ẹsẹ̀sẹ̀ wàá tabẹ̀ fún àwọn Redeemed Church àṣírí mo sọ fún yín 3,000 acres of land ní ẹsẹ̀sẹ̀ wàá tà fún Redeemed Church 3,000 bẹ́ẹ̀ ni wọ́n múlẹ̀ ẹlòmíì mọ́ torí ilẹ̀ tí àwọn àlùfí ilẹ̀ tẹ́lẹ̀ fún iléeṣẹ́ yẹn ó fi lọ sọ́nà abèèmọ̀ oníkàgà báyìí ó sì wà sọ́nà làgùnbí nígbà táwọn ọmọ àmọ́ látòrí ọ̀dà sí orí òkè yẹn ni wọ́n ń wò lọ́wọ́ kan ibẹ̀ ni wọ́n mújú sí ìyẹn kọ́ la fẹ́ adúpẹ́ fọlọ́hún adúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mẹ́mbà àti ẹ̀yin ẹ̀sẹ̀kítìfù ẹ̀ lè dìde kálukú fi sẹ́ rẹ̀ lẹ̀ ẹ̀ lè sọ pé gbogbo ń tọ́ bá gbà láàfún bí iléeṣẹ́ wọn ṣe nàrú padà eré ni àwàdà ni bí eré bí àwàdà gọ́vnà Ṣèyí Mákindé lóde ìwé tí àwọn Ajímọ̀bí ti kọ́lé lórí tẹ́lẹ̀ Ọlọ́run ní bá nǹkan Ṣèyí Mákindé jẹ́ Ọlọ́run ní pa ní kékeré ìjọba rẹ̀ ò ní wó torí pé kí ló jẹ́ kí inú tiwa máa dùn láti ṣàdúrà fún gidi ni pé àìmọye ìjọba ní ń dé tó ti pé yóò pọ́n sẹ́fẹ̀ bẹ̀rẹ̀ tó ní
tí ò ní dáwọ́lé nǹkan tó bá ń lẹ̀ rárá tí Ṣèyí Mákindé ò rí bẹ́ẹ̀ o gbogbo tó bá ti dé àjàjà táwọn òṣìṣẹ́ rẹ̀ bá ti gbéwèé jáde pé níbo lélẹ̀ ìwọ ọ̀ya continue go and start the work ó lè ti yá náà nìyẹn wọ́n ṣe é lọ́nà iná kórìíre bá wa náà ṣebí Ṣèyí Mákindé ti wá bí lẹ́nu gbòdó ìjọba yìí ó dẹ̀ di ọ wọlé sí iléeṣẹ́ òwò báyìí ó dẹ̀ nìkan bàbá wa wá bá ń padà adékan bàbá gbéra kan lọ ó dẹ̀ lọ eré ní àwàdà náà bàbá tó padà dé pé Ṣèyí Mákindé ti ń àrẹ́ǹjì bí wọ́n ṣe wá bẹ̀rẹ̀ iléeṣẹ́ yìí o bí a ṣe ń gbọ́ èyí sọ̀rọ̀ bóyá ni over 100 million naira tó lòun máa bọ́jẹ̀tì fún bẹ́ẹ̀ ní ilé sọ iye tí ṣe báyìí iye mílíọ̀nù tí ṣe báyìí ṣùgbọ́n kí á mọ̀tara wa bẹ́ẹ̀ bá débẹ̀ ní ìsìn yọ ọmọ pé owó ti wọlé síbí adúpẹ́ lọ́wọ́ àwọn sábàbí tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n ò jẹ́ ọ̀rẹ́ àwọn iléeṣẹ́ yẹn láìpẹ́ láì jìnnà yìí ńgbà bá dé ṣe tẹ́ńtẹ́ àlọ́ ọbẹ̀ wọn ò lè so rẹ̀ jáde lójú móhùnmáwòrán láìpẹ́ láì jìnnà bó ṣe ìjọwọ́ òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ mẹ́ bíi 250 yẹn 300 yẹn iléeṣẹ́ bá wà tí 300 yẹn wà mẹ́ tí ń ṣiṣẹ́ mẹ́ gbogbo àgbègbè yẹn láti sórí rẹ̀ ṣe bí ilé àtijọ́ náà ní bẹ́ẹ̀lẹ̀ náà ṣé o tọ́ bá ti kọ́ àmọ̀ pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ wọ́n bọ̀ wáyé nìsín a mọ̀ pé àwọn ọmọ ìjọ kò jùlé méje tó ju kò jùlé mẹ́fà ìjọ kan fúláàtì táwọn èèyàn máa gbà tẹ́ bá gbọ́ gbogbo ẹ̀kúlé mi bẹ́ẹ̀ nìsín bóyá ní new building tó ti start mẹ́ bóyá ló ti fẹ́ 100 nítorí pé iléeṣẹ́ ilé èmi dékìlẹ̀ tá a ti tan iná ìní iléeṣẹ́ yìí náà tẹ̀lé kò sọ̀rọ̀ mọ́ àwọn èèyàn ti ń rọ́ọ̀sì wá ọpẹ́ ní fún Ọlọ́run ẹbí a ti kọ́kọ́ gbé ni pé gbogbo wa pera wa iná ìyá gbọ́dọ̀ tán àwa community la dìde owó tẹ̀mí fi ilẹ̀ fún community bíi 7.something million ní a lè lọ ra transformer nígbà tó lọ́n ti ṣe ti wáyà ti lè kọjá lọ sí ìrùwà òbí dékìlẹ̀ tá a dẹ̀ pé gọ́ọ̀mẹ̀ntì náà ní ọlọ́yà kún ọlọ́kọ̀ lẹ́tì fún wa láì jọ ẹ̀lẹ́tì kan iná yìí ọpẹ́ ní fọlá ara ọpẹ́ tá a rí ojú ọ̀nà tó lè máa bà wá lẹ́rù gómìnà wa ọ̀dáwọ́ dúró ń bẹ̀ lẹ́nu ìgbà tí gómìnà wa dé ọ̀nà àkùfù tí wọ́n ti débẹ̀ mọ́ láti bí 30 ọdún wọ́n ti ń ṣe ọ̀nà yẹn lọ látàpẹ̀tẹ̀ ní ìṣojú fẹ́ ìdákùkù eléyìí náà wọ́n ti dọ̀dá ẹ̀ lọ gómìnà tí wàá wò gbogbo bí tó ní ẹ̀rọ bẹ́ẹ̀ gómìnà ti yarí fún ọdún àti ọlọ́mọ tó ṣe lóòótọ́ wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ láti ìgbà kan sẹ́yìn ṣùgbọ́n tọba sẹ́wẹ̀ ìjọba míì náà ni ìyẹn ọ̀bàjẹ́ parí nù gómìnà eléyìí ò rí bẹ́ẹ̀ o gbogbo tó bá ti rí báyìí ní ṣàtúnṣe rẹ̀ ọlọ́run tó ń ka tiẹ̀ náà sí ọlọ́run ní dọ̀rọ̀ rẹ̀ tó nítorí náà gbogbo oníkálukú wa àti bí ìletò tí oníkálukú wa bá wà ní Ọ̀yọ́ state yìí ní Nàìjíríà oníkálukú ó perform láti tún ìgò tó wà sí kálukú ó gbìyànjú láti tún àdúgbò tó bá wà sí nǹkan wa ò ní bàjẹ́ ọ̀rọ̀ wa ò ní dojúrú ṣé bí kálukú á dì mú àánú Ọlọ́run sì máa bá a nínú táwọn náà gbé dání àti mọ̀ fún àánú Ọlọ́run ti bá wa níwọ̀n bá àgbàtà níwọ̀n bàtà ní lọ́wọ́ bá ń ná síwájú àlùbáríkà Ọlọ́run wa ń sọ̀kalẹ̀ sí ìfẹ́ wa ń dé ọkàn àwọn ọmọ wa ń dọ́kàn àwọn ẹbí wa ìjọba ti rí tiwa rù ní ìsìn olójú ọ̀nà ìdó Èrúwà láti Ẹlẹ́yẹlé sí Èrúwà ní ìsìn bá a ṣe ń rìn ní ìsìn nígbà tí èèyàn fẹ́ràn jẹ̀kọ́ ni láàrin ibẹ̀ àwọn ilẹ̀ kọ̀ọ̀kan tó wà lójú ọ̀nà dédé àwọn tó jẹra lẹ́bẹ̀ẹ́ kálukú tí wọ́n á nífẹ̀ẹ́ lọ́pọ̀ ẹ̀ so irú iléeṣẹ́ gàrí ní ìsìn ta ló mọ̀ pé bìkan jẹ́ làjù iléeṣẹ́ iná wà lára tó gbé ìlàjì ní àrùgbẹ́ tó nípa orí ọ̀fẹ́ Ọlọ́run afàsìkò dúpẹ́ lọ́wọ́ gómìnà gan kí wọ́n bá ní mójútó kí wọ́n padà lórí tẹ́ tí ń ṣe yẹn ní gbogbo Ọ̀yọ́ state ni wọ́n ń ṣe é sí àgbúrò wọn kí wọ́n padà lórí ẹ̀ o Ọlọ́run ó tì wọ́n lẹ́yìn ó ní àṣeyọrí o gómìnà wa yọ sọ̀kalẹ̀ ẹbí ọ̀dà ọláàánú Ọlọ́run tó ìlọsíwájú ọmọ bá wọn wọ́n dàkó kí wọ́n máa padà lórí tí wọ́n ń ṣe o kọ́ máa sí olúwa tí wọ́n lẹ́yìn kò lè padà lẹ́yìn wọn láhùlàwàlà kó wá ta ayé lánàá. ọ̀rọ̀ ni ẹ ti ń gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí Onídò ti ìlú Ìdó bàbá ti dárúkọ wọ́n dẹ̀ ti ṣàlàyé díẹ̀ ni o torí pé tá a bá tú kábíyèsí lẹ̀ kí wọ́n ṣàlàyé gan-an ní kùnkùndó àníkùn bílẹ̀ ni ṣùgbọ́n pẹ̀lú mọ̀ba tí wọ́n ṣàlàyé gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè tẹ̀m̀bẹ̀ káàkiri àgbáláyé tí ọ̀rọ̀ ìlàjú gàrí factory tó múmú láyà yín tó jẹ yín lógún mo fẹ́ kẹ́ ẹ di gbólóhùn nǹkan mú lẹ́nu bàbá wa kábíyèsí Onídò tìlú Ìdó bẹ́ẹ̀ bá dìímú tẹ́lẹ̀ máa padà bí kábíyèsí wọn ó tún sọ torí pé mi ò mọ iye ẹni tó pè mí láti Amẹ́ríkà bàbá kábíyèsí mi ò mọ iye pé ti London àbí kí n má sọ Germany
gbólóhùn yẹn ti wá tẹnu kábíyèsí jáde àwọn ẹ̀dá kan dìde wọ́n ní owó wọ́n bẹ́ẹ̀ lu ọba ní kété tí wọ́n rí fọ́nrán Ìlàjú Gàrí Factory wọ́n bẹ̀rẹ̀ sí ní pè torí pé mo tún dìde mo lọ sí ọ̀dọ̀ àkọ́bí bàbá wa Awólọ́wọ̀ pẹ̀lú ìyọ̀ǹda àwọn bàbá wa yìí àjọ lọ ni àwọn náà gbé mi lọ kí Ọlọ́run kó fọ̀run kẹ́ màmá náà ti padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àwa ń béèrè ńjọ́ náà màmá yẹn ní ìjọba làwọn fẹ́ kí wọ́n ṣe kínní torí pé tó bá jẹ́ pé àwọn aládàáni ni àbẹ́nìkan ló kàn wá wọ́n lè padà fẹ́ sọ́ di ogún ní wọn tí wọ́n mú gbogbo àwọn bàbá yìí tí wọ́n gba wọn sẹ́yìn àwọn tí ń pè náà tó wọ́n ń béèrè wípé tí ìjọba bá gbówó lẹ̀ tí wọ́n bá ṣe kínní yìí àwọn bàbá yìí ò ní nẹnu ń bẹ̀ mọ́ ṣé èyí tí ń lọ lọ́wọ́ yìí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣe lọ́wọ́ yìí ẹ rò wípé Ìlàjú Gàrí Factory yóò padà dógún jọ gbogbo ọmọ kóòtù òkèrè fẹ́ gbọ́. ẹ ṣe bàbá wa ní òkú yọ̀sà ní Costa tí mo dárúkọ wọn lẹ́ẹ̀kan bàbá wa Sùmọ́nù Fálétí ara àwọn tí a ní gbàgbé wọn ni torí àwọn bàbá wa tó wà ní oko níbí nígbà tí wọ́n dé láti ṣe ilé tí Awólọ́wọ̀ dé láti ṣe ilé iṣẹ́ yìí inú wọn kẹ́dùn tí wọ́n ní wọ́n ló yá bàbá wa Sùmọ́nù Fálétí ní sọ níjọ́ náà pé ṣé tá a bá gbé ilẹ̀ wa lẹ̀ lẹ́ẹ̀kọ́ ní iṣẹ́ ìlé lórí ṣé kò ní dọjọ́ iwájú kíjọba wa lé àpò ń bẹ Awólọ́wọ̀ ní ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ Awólọ́wọ̀ ní ẹja sọ ilé iṣẹ́ ní orúkọ kan tí ẹ máa lò láyéláyé kẹ́sì dá ilé ẹjọ́ ká máa fi gbin ẹ̀gẹ́ pẹ̀lú ẹ̀gẹ́ yẹn tẹ́ ẹ dá ilé ẹjọ́ yẹn àti ilẹ̀ ti ilé iṣẹ́ kákọsílẹ̀ wà àkọsílẹ̀ yẹn sì ń bẹ ìwé wà lọ́wọ́ mi t'Awólọ́wọ̀ fi sọ pé kéye ṣèjọba ló ní pé ìran àtìrandíran àwọn ẹgbẹ́ ló ní Awólọ́wọ̀ fúnra ẹ̀ kọ ìwé lẹ̀ kò sí nínú ìwé pé òun kò ìjọba ṣe nígbà náà ga Awólọ́wọ̀ ò tí ì di ìjọba kankan ọkàn jẹ́ aláàánú mẹ̀kúnnù olówó ni aláàánú ni wọ́n sì ní ẹ̀mí tó dáa tó nítorí náà ìwé tó kọ́kà ń bẹ lọ́wọ́ wa pé àwa la ní àwọn ẹgbẹ́ là ń sunkún lọ bá ìjọba pé kíjọba ó gbà wá kí wọ́n wá bá wa dá sí tíjọba bá dá sí nítorí owó ni àlówó tá a fi ṣe torí owó la fi ń lọ sunkún bá ìjọba wọ́n dẹ̀ sọ fún wa níjọ́ náà lọ́hùn pé ká máa sanwó orí ká máa san táàsì wa pé inú bẹ́ẹ̀ náà níjọba ti máa dá wa lóhùn a dúpẹ́ fún Ọlọ́run lórí ìjọba yìí tó dé yìí torí ti wá rò ìjọba ò lè gbà lọ́wọ́ wa a lè rí o n tà sọ ni pé ìtàn ẹjọ́ tí wọ́n bí iléeṣẹ́ gàrí tí ń bẹ ní Ìlàjú tá à ń sọ̀rọ̀ báyìí tí wọ́n sì tá a bá bímọ tó wá ní ọjọ́ kẹjọ àsọmọ ló kọ ọjọ́ kẹjọ tí wọ́n bí iléeṣẹ́ òun tí wọ́n jókòó tí wọ́n sọ ló kọ orúkọ tí wọ́n sọ ò ní orúkọ ẹgbẹ́ kì í ṣe government property. ohun tí ń já gbogbo ọmọ kóòtù òjìrè ní àyà òun lẹ ti gbọ́ yìí o ìfòyà òsì gómìnà Olúwaṣèyí ọmọ Mákindé ó gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n gbé nígbà tí wọ́n bẹ láyé bàtà tí bàbá Awólọ́wọ̀ bọ́ọ̀lẹ̀ òun ni gómìnà Olúwaṣèyí ọmọ Mákindé ló tẹsẹ̀ bọ̀ kábíyèsí ń sọ bó ṣe hàn sí wọn tó yé wọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ ṣé àmọ́ pé ọ̀tọ̀ ni kí ojú èèyàn tó kẹnu rẹ̀ ọmọ tó ọ̀tọ̀ ní kẹ́nu èèyàn ó tọrọ kójú ọmọ tó àti kójú ó tó àti kẹ́nu ó tó Ọlọ́run ní kí méjèèjì ó ṣẹlẹ̀ òun náà lẹ wá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí kábíyèsí ń ṣàlàyé ẹ jẹ́ àfọkànbalẹ̀ Ìlàjú Gàrí Factory ó ti dìde o pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àgbààgbà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gómìnà onímọ̀-ẹ̀rọ Olúwaṣèyí ọmọ Mákindé bó ṣe jẹ́ nìyẹn ní abala ti Ìlàjú Gàrí Factory ètò kan wà tó ń lọ lọ́wọ́ lórí rédíò bàbá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn bàbá wa yìí láti fi dúpẹ́ lọ́wọ́ gómìnà Olúwaṣèyí Mákindé láti fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gangan torí pé gbà tí ètò yìí bẹ̀rẹ̀ mo ti dárúkọ yín nínú ọ̀rọ̀ tá à ń sọ jáde tí àwọn èèyàn sì ti gbọ́ kí Ọlọ́run kó bá wa ṣe nírọ̀rùn ọ̀sẹ̀ 13 gbáko láfi ṣètò yẹn kábíyèsí
ọmọ yín ni mo jẹ́ sà àmọ́ iṣẹ́ tí Ọlọ́run fún wa ṣe tí Ọlọ́run ní káwa máa ṣe a máa jẹ́ kí ọmọ kó pe bàbá ẹ̀ kódà a máa jó pe bàbá ẹ̀ gan wáyé gbogbo ọmọ kò tí ò jẹ́ kó tẹ̀ sọ yìí wọ́n gbọ́ nínú fọ́nrán yìí torí eléyìí ó lọ káàkiri àgbáláyé àmọ́ ẹ jẹ́ ká ro ti àwọn ìyá wa tí wọ́n ń tata tí wọ́n táwọn ò ní Android lọ́wọ́ tá a sì ti dákọ yín lórí rédíò 91.5 Star FM ẹ wáyé kọ́sẹ̀ mẹ́ta láyé ó tó pé kábíyèsí afẹ́kẹ́yìn yóò wá pẹ̀lú gbọ́dọ̀ ẹ bá pàtó wá fún kábíyèsí ọlọ́mọ bá ìṣẹ̀sí wá. gbogbo ọjọ́ Monday lètò yẹn máa ń wáyé aago 10 sí 12 ṣùgbọ́n àwọn àtúntò kan lọ lọ́wọ́ nílé iṣẹ́ yẹn lọ́wọ́lọ́wọ́ torí pé kọ́tà tuntun ni wọ́n wà. ẹ̀tọ́ ọmọnìkejì tó wà lọ́wọ́ ẹ tètè dá padà torí ẹ̀san àké. bẹ́ẹ̀ ni o ẹ̀san òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíáfúnrúdìn akíṣọlá mátàgbàmọ́lẹ̀ one tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpé ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo pọ́n ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wàá jáde sórí igbá o Lagodo Solid Foundation Theatre and Media Concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741 ẹ̀jẹ̀ afẹ́lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa. Legal Kizno Media TV online television. Oh, shaking, oh, Lord God.